Ẹ káàbọ̀ sórí ètò Ògbóni Tán reality show. Olúwaṣe àkọ́dé lóòtú ètò yín. Ẹ wá kan fìdílé ẹ ká jọ máa fi tí gbéyàwó rẹ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọmọ ilé tí máa ń jẹ. Ọ̀rọ̀ tá a sọ tá a ní parọ́. Àbọ̀rọ̀ tá a sọ tá a máa parọ́ kó dùn lóbi kó lè bá a dùn létí ọmọ aráyé. Èwo ń bẹ. Ìtàn tí mò ń sọ fún yín bọ̀ yìí. Ọjọ́ kọ̀ọ̀kan ní ìmọ̀ drop ẹ̀ fún yín lójoojúmọ́ títí táàwé ó fi lọ. Mo sì kí gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ẹ kú ńgbẹ. Ẹ̀yin ọmọlẹ́yìn Kristi náà mú kí n pé ẹ kú ńgbẹ o. Pé ẹ̀mí àsíkà láyọ̀ láṣẹ Èdùmàrè. Ìtùnú ààwẹ̀ bá wọlé dé. Tó bá yá Easter náà wọlé dé. Kó bá mi òkè kó ṣàánú wa kó jẹ́ kí kárí ògo lò. Àmín. Ṣé rí i? Mo ti rí àwọn ọkọ sísítà mi lórí mi. I'm just 15 years going to 16 years àti ṣeun. Mi ò mọ bó ṣe bọ́kùnrin ṣe ń bóbìnrin lájọṣepọ̀. Ọjọ́ yẹn ni mo tó rí. Àṣetán bá ti fún mi lóògùn lò. Tí mo bá ti lò ó. Àṣé ákẹ́dà ìbẹ́ni pé mò ń lálàá ni. Wọ́n á máa tọ́nù mi sọ́tún tọ́nù mi sósì. Gbogbo tó máa sọ ni mò ń gbọ́ tí màá máa tọ́nù. A máa rọ ọjọ́ kejì mi ò ní lè sọ̀rọ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ torí pé á dàbí àlá ni wọ́n ti drug mi. Tó bá yí mi báyìí máa yí. Tó bá ní kí n bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀. But mi ò mọ nǹkan tí wọ́n ń ṣe pàtó nǹkan tí wọ́n ń ṣe. Torí èmi gan ò ẹni tí wọ́n ń ṣe fún gan ó ti sùn bẹ́ẹ̀ ni pé èèyàn ń jẹ́ ìrànà oorun ni. Àmọ́jọ́ yẹn mi ò mọ̀ èmi ló gbọ́ oògùn ohun tí mo máa dá tó fọ́nfọ́nfọ́n ni. Ó fẹ́ tẹ̀lé àyàn ọkọ àti ìyàwó ó lóun ò fún ní púpọ̀ jù. Ọkọ ẹ̀ sọ pé tó bá ti pa ọmọ yìí ojú ẹ̀ máa wálẹ̀. Because àdí ẹ̀ pé pọ́mọ ẹ̀ ni kó bá wa ṣe nǹkan yìí. Mi ò tẹ̀lé àìdí àyè. Ìyá tó tún yẹ kó dúró bí ìyá òun. Bí ìṣẹ̀ bá ń ṣẹ́ ni ṣe bí nítorí ọmọ ni. Ìyá tó sọ fún òun pé òun ò gbọdọ̀ wá búlé. Ìyá àwọn òtún jẹ́ kó ń sọ̀rọ̀ Ọlọ́run ló yọ òun ká ló ń sọ fún ìyá òun ni. Òun bá fèsì pírọ́blẹ́mù yẹn. Ká ló ń wá kú torí ni. Kí ni wọ́n bá máa sọ náà? Káyì. Wọ́n láwọn sáà wà nù wàhálà yìí àti ìdààmú yìí. Ìgbà yìí láwọn wá mọ̀ pé àwọn ti wà nù ìdààmú o. Àwọn ò lè pé anybody. Àwọn ò lè jáde. Àwọn ò lè sọ fún yàn. Wọn ò bí àwọn dà. Wọ́n láwọn wá sọ kankan. Àwọn bọ́lọ̀ ń dúró náà ni. Ó dẹ̀ ń tọ́jú àwọn ń jẹun àwọn ń yó. Sọ àwọn ò sọ ọkọ mọ́. Ta làwọn fẹ́ tiẹ̀ sọ fún tó fẹ́ gbóhùn. Ta ló fẹ́ believe àwọn. Sáwọn ọmọ ìgùn tó tóun bá ti bọ́ta báyìí ló ti máa pẹ́ àǹtí. Ṣé security tí ò gbà wá kí n pa ẹ́? Ta ló ń fẹ́ sọ̀rọ̀ fún? Mú ìṣiṣẹ́ nìyẹn. Tó bá ti wá gbé tí fóun lálẹ́. Ó yá gbàgbàgbà ọmọ akógun fóun kí n fi kóun fi lo tí yẹn. Àwọn á dá ògùn sẹ́nu. Òun á mú tí yẹn òun máa mú wọnú yàrá òun á dá tí nù. Tó bá dé lóru tó bá ti ní kóun sún ẹ̀gbẹ́ òun á yẹ ẹ̀gbẹ́. Tó bá ní kóun bẹ̀rẹ̀ òun ṣáà ṣe bẹ́ẹ̀ ni pé òun ń pa òun. Ó ní òun ti ń ṣe bẹ́ẹ̀. Ó ń jọ ọkọ̀ bọ́yẹ ṣe fún mi pé yé ó ń dùn mí. Kò fún ní tí yẹn ń fún. Pẹ̀lẹ́. Ní bó ṣe ṣe nìyẹn. Nígbà tó dé ẹ̀kan náà òun wá wò pé kí láǹfààní pé òun lajúlẹ̀ wọ́n ṣe fóun gan. The pace is too much. Tí wọ́n ti fún òun ní tí yẹn kì í ṣe ojoojúmọ́ o. Ó lè jẹ́ ẹ̀kan lóṣù. Ó lè jẹ́ ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì. Ó lè dìgbà tó yá ó di ọ̀sẹ̀. Òun á lò òun á gbómi mú òun á ti sùn wọ́n á wá ṣe nǹkan tó ń ṣe. Oúnjẹ kan òun ti ẹ̀ lò. Bóun ṣe lo kí ní ètò òun ò sùn. Ó ṣe wọn àwòrán. Wọ́n ṣílẹ̀kùn wọn bá àwọn tó ń jókòó. Kí ló ṣe? Ó sùn ní. Òun ò kún mi. Òun tí ẹni òun òkun mi
ohun òkun ló wá ń ṣe orí fọ́ mi orí fọ́ àárọ̀ ọjọ́ kejì ó pe dókítà tẹ̀sẹ̀ ó ní ìfúnpá àwọn ga ọmọ kékeré ìfúnpá ẹ̀ ṣe máa ga wọ́n ní ìfúnpá ẹ̀ ga kó má fún un lóògùn tí wọ́n fún mọ́ ọkọ ló ń sọ fún ìyàwó kó má fún un lóògùn tí wọ́n fún kó má fún un gẹ̀ẹ́ kó má fún un lóògùn tó fún un mọ́. dókítà ṣáà tẹ̀kí ẹ̀ mọ́ wọ́n ní kó ń rest wọ́n rẹ̀ rù ọmọ wọn gbóhùn àtọ̀gbóhùn lọ rẹ̀ rù ọmọ òǹdé gíláàsì àwọn náà dé gíláàsì lọ rẹ̀ rù ọmọ ṣó láìkí lé àwọn nǹkan kan wà tó ń fẹ́ sọ fún yín àwọn náà ṣe bẹ́ẹ̀ ni tó ní kódà òun kò mọ̀ pé wọ́n lóyún torí pé bóyún ṣe póṣù mẹ́ta báyìí inú ìṣòro náà ti yọ wọ́n wá bò yọnu lé adúpẹ́ orí ọmọ ti pọ̀ ọmọ wáyé o adúpẹ́ o kíní kan ọba mi òkè adúpẹ́ orí ọmọ ti pọ̀ ọmọ wáyé aṣáwọn ti lóyún oṣù mẹ́ta ohun tó wà nù tòun náà dẹ̀ sí oṣù mẹ́ta lọ so wọ́n sọ fún un pé orí òun ló pọ̀ ọmọ wáyé tí wọ́n nínú tòun náà bá dùn àmọ́ bó lòun ti róyún kò ṣe òun náà òun sàn sọmọ kékeré bọ́n bàbá yàn sùn ìlú lóyún òun mọ̀ àmọ́ ó ti wá yóò bí àwọn implant kankan sínú òun ni ìgbà tó ń rò nìyẹn ó wá dọjọ́ kan wọ́n gbàgbé kí wọ́n wọ kíní inú wọn bọ́ sí sitting room wọ́n bọ́ sí sitting room wọ́n wọ kíní inú wọn ní wọ́n flat oníbò ìṣeré wọ́n wọ̀ báyìí onígbàtọ̀ tó bá gẹ̀ẹ́tì wọ́n wọlé wọ́n ò sọ ní tìrì tó wọn nígbà tó pọ̀ díẹ̀ wọ́n bá pè wọ́n nítorí tí ẹ̀ náà wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ o torí tí ẹni o ṣọlá tó bá bímọ àwọn alégbé báwọn làwọn bímọ bọ́ inú yìí gáyé tẹ̀lé àwọn wọ́ọ̀kì nìyẹn ni ìdẹ̀ tí káwọn nìyẹn àti ṣe bí wọ́n ṣe wọ̀ mọ́ nìyẹn nínú ilé àwọn tó bá ń jáde wọ́n máa wọ̀ lérò tọkàn wọn ni wípé wọ́n ṣoore fóun èrò tọkàn wọn ni pé wọ́n fẹ́ kẹ́dùkẹ́sàn wọn ò di bálabàla èrò tọkàn wọn ni pé wọ́n fẹ́ kóun dé ẹ̀ láàrin àwùjọ láì mọ̀ wípé ibi ni wọ́n ṣe òun tán ni wọ́n ṣe òun lóore ọ̀nà àti ṣe bá ṣe ṣe nìyẹn títí nígbà tó yá ọmọ ìgùn tó wà lọ́dọ̀ wa bó ṣe lóṣù mẹ́fà ó lóun fẹ́ lọlé wọ́n bẹ̀ ó lóun máa lọlé ó wá lọ ta ló fẹ́ máa tẹ́kì ẹ̀mí mo ti fẹ́ tó bí ọmọ ìgùn yẹn ṣe lọ wọ́n wá gba ìyá àgbàlagbà kan àgbàlagbà ni wọ́n sọ fún ìyá ẹ̀ máa wá sọ́dọ̀ wa kì í sùn bó látàárọ̀ ọ̀dọ̀ àná máa wà ó dìgbà tí àǹtí wa tó ti ibiṣẹ́ dé káwọn tó máa lọ ìyá ìlú wa pè pé ẹ jọ̀ọ́ màmá ṣé èèyàn lè lóyún kéèyàn mọ́ wọn ní báwo ṣé èèyàn lè lóyún ìbálòpọ̀ kéèyàn má ní ìbálòpọ̀ kéèyàn dẹ́ lóyún ìyá ní kò pọ̀ sí gbogbo tó kì í ṣe Jésù. Ìyá ìbò nǹkan ṣe mí ń tó àánú mi ìmẹ́ntó ní òmẹ́ntó níbi tí báwo òmẹ́ntó ní tó àánú rẹ̀ ó kò rí pé inú mi tóbi àbí jù ìmọ̀ yẹn bá ní òkè yẹn bá dákẹ́ àṣé báńtí ṣe dé yẹn sọ pé òun fẹ́ rí àǹtí wípé àbúrò yìí tó lóyún yìí ṣe ṣọ́ọ̀pù òun ló wà nínú ẹ̀ ó lóun ò mẹ́ni tó lóyún inú òun a bá sọ fún mi pé kí wọ́n má dá mi lóhùn wípé àwọn tó lọ fún mi lóyún pé mo lọ sí pátì kan ni àwọn tẹ́lẹ̀ kí bá lọ pọ́n dúrọ́ọ̀gì mi bá mi lájọṣepọ̀ pé mi ò mẹ́ni tó ní oyún yẹn àǹtí bá padà wọlé wá bá mi ó ṣàfẹ́fẹ́ rẹ̀ ẹsẹ̀ sí ó ṣàfẹ́fẹ́ kíní kan wọ́n máa yẹn lójó káàkiri ó ń ṣe gbá káàkiri ó sọ pé olóyún òun mẹ́ni tó lóyún wọ́n